ní lára àwọn ohun èlò ilé tí wọ́n ní wọ́n ń lò láti fi ṣiṣẹ́ láabi ìjínigbé yìí náà lẹ́ ń wò nílẹ̀ yìí o. Ibi tá a gbọ́ wípé wọ́n ní ohun tó wà nílẹ̀ ní olùmọ̀ àbí atọ́nà fún wọn láti mọ̀ bóyá kí wọ́n ṣiṣẹ́ àbí kí wọ́n má ṣiṣẹ́ lọ́jọ́ náà. Gbogbo ẹ̀ ló fà ni mo tá ti ń dùn á tẹ̀síwájú ìfi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn tá a ti ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú. Ẹ ṣeun, ẹ kú ìtẹ́tí sí wa. Béèrè pé ṣó ń lọ kóòtù àbúrò lọ. Pẹ̀lẹ́. Ó máa kọjú sí lóòótọ́. Béèrè pé ṣó máa bọ́ nínú eléyìí tí ó wà yìí, tó bá bọ́ ńbẹ̀ ṣó máa tún padà sí ti iṣẹ́ ìmọ̀. Ìyá béèrè. Mo ń bọ̀. Mo oníkù àdàkù ń bẹ, mi ò ṣe mọ́ láti inú mi tọkàntọkàn. Ó dájú bẹ́ẹ̀ tó tọ́, Ọlọ́run yọ mí kò ní ilé tí mo wà yìí kó má fi gbogbo ara máa yọ fún mi. Ìyá tó padà. Bọ́ tí mi bá fi oníkù àdà pé mo bọ́ kó pé mo ìfẹ́ ṣe, mi ò bọ́ kò nínú ẹ̀. Ó dájú bẹ́ẹ̀ tó tọ́. Rashidi Salami. Rashidi Salami. Ìyẹn jẹ́ Google Map. Kí lorúkọ yín sà? Rashidi Salami. Kí lẹ ṣe tẹ́ Ẹ tó bí ọmọ ọdún mélòó? 48. 48. Ọmọlúwo. Iṣẹ́ wo lẹ ń ṣe? Trailer driver ni. Trailer driver ni. Olú babaláwo yìí. Ìyàwó yín kọ́? Lọ́mi wà. Ọmọ yín kọ́? Lọ́mi wà sẹ́. Àwọn ọmọ yín kọ́? Àwọn mi náà wà. Kí ló ṣẹlẹ̀ kí ló gbé délé iṣẹ́ ọlọ́pàá? Mọ́tò mọ́ra. Mọ́tò lè rà. Bẹ́ẹ̀. Kí ló wọ́pọ̀ yìí? Ó kú mọ́tò. Highlander. Highlander. Àwọn ọmọ tálẹ́tì báwo ló ṣe jẹ́? Lọ́wọ́ Bọ́lájí bí mo ṣe lọ́wọ́ Bọ́lájí mo tẹ̀lé Bọ́lájí Àlìsí. Àwọn olójú orin gbégbé. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Ọya, ẹ ṣàlàyé báwo ló ṣe jẹ́ báwo ló ṣe kàn yín. Mo ra mọ́tò yẹn ní 5 million. Èdè fún ọ lówó wọn. Wọ́n jí àwọn tó wọ́n jí gbé wọ́n gba mọ́tò yẹn lọ́wọ́ wọn. Mo fi rà ní lọ́wọ́ wọn. Ó ti yé. Mo ra a gbé ọkọ̀ yẹn kúrò sí àlùtà. Wọ́n tó wá pè wá pé ká wá ra omi. Mo ti mú wa náà nìyí. Ọmọ mi ní ilé nìyí, ọkọ̀ tẹ̀lé mi wáyé. Ọmọ ọ̀sẹ̀ mi. Wọ́n ní ẹ̀yin lè máa ń bá wọn ní ọba fẹ́lú báwo ni ó ṣe jẹ́? Ara wọ́n àbáwọn mú bọ̀ wọ́n láwọn fẹ́ rà bọ̀ àmọ́ wá rẹ̀ nìkan ẹnìyẹn máa ń ní ṣe ẹnìyẹn mọ́ wá ìfà ìsìn ẹnìyẹn lọ́ba àwọn mú wá. Ìbèrò ó tó bí oṣù mẹ́fà lásìkò. Lẹ́yìn ní ilé iṣẹ́ ọlọ́pàá ṣẹ̀ wá. Mo ẹ̀ ọ́ tó wà mọ̀ ní ó mú wọn á máa wà. Mọ́tò wúmà kẹ́ ni wọ́n gba mọ́tò yẹn lọ́wọ́ wúmà yẹn kò sí ló ta káwà. Ṣùgbọ́n ìmọ̀ kò wọ́n gbà. Ìyá amọ̀. Ọdún ò lè bẹ̀rẹ̀ gómìnà dìbò. Ọdún yìí náà ni ẹ bẹ̀rẹ̀. Kí lẹ fẹ́ kí ilé iṣẹ́ ọlọ́pàá ṣe fún mi? Kí wọ́n sígbà ń wà torí àṣẹ ní síbẹ̀ wọ́n. Fún dàgbà lè bẹ̀rẹ̀ ìgbà ìkàlà. Kí ni orúkọ yín? Jimoh Abdulkarim. Jimoh Abdulkarim. Ẹ tó bí ọmọ ọdún mélòó? 39 years. Ọmọ olúbo ní? Kwara State ní Gọ́sùgọ́sù. Kwara State ní. Aṣọ bí oṣù mélòó láti ìgbò ilẹ̀ ń gbé gbọ́gbọ́n náà? Gọ́sùgọ́sù. Kwara State. Local government, yes. Kí ló gbé ń dẹ̀kìnlẹ̀ ló gbé ń délé wẹ̀rọ? Nǹkan ọ̀gá mi ló ra mọ́tò kidnapper àwọn ló gbé adé ń bì. Ṣé nígbà tí wọ́n fẹ́ wá arrest ní wà ń bẹ̀ náà fi yẹn ṣàlàyé? Àjọ wa ni. Ẹjọ́ wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ìyàwó àtàwọn ọmọ yìí ṣọ́mọ̀ tó wà lélé wẹ̀rọ. Ọmọ. Kó ojú ṣàánú wa àní ṣe mú bẹ́ẹ̀ àmọ́ ni àṣẹ́rí àpàdà ṣe mú again. Kí ló kọ́ yín lẹ́ẹ̀kan sí? Jimoh Abdulkarim. Báwo ni o ṣe di pé òun lo kìíní ìgbà? Sorry o. Ojogún lọ́wọ́ dáàdì mi.
báwo ló ṣe di kó bẹ̀rẹ̀ sí lò? Mo jogún ẹ̀ lọ́wọ́ dáàdì mi ni. Iṣẹ́ wo ni dáàdi yín ṣe? Babaláwo ni wọ́n. Babaláwo gangan. Irú iṣẹ́ wo làwọn máa ń lò fún? Àwọn máa fi ń ṣiṣẹ́ normal babaláwo ni. Yàtọ̀ sí eléyìí, àwọn nǹkan míì wo ló tún máa ń lò? No, nǹkan yẹn kan tí mo lò náà lélẹ̀. Lẹ́yìn ìbọn, àwọn tí ẹ bá jí gbé tí wọn ò bá wá rówó san fún yín, kí lẹ máa ń ṣe fún wọn? O lè drop ẹ. Sorry, bẹ́ẹ̀. So, àwọn tẹ bá jí gbé yẹn tí wọn bá rówó san, kí lẹ máa ṣe fún wọn? Yóò fi a máa fi wọ́n lẹ̀ ni. Lọ́fẹ̀ẹ́. Táwọn bá rówó san, tó bá ti rówó san, fi wọ́n lẹ̀ ní àmọ́ tó bá lọ wọn, you take it. No, question tó bẹ̀rẹ̀ kọ́ lọ́ní tó bá rówó Fún wọn bá rówó san. A máa free wọn ni. Mélòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ fi fún. Kò ṣẹlẹ̀ rí náà. Wọ́n máa tó gbà òkè tó fi wọ́n lẹ̀. Kò kí n pẹ́. Bí ọjọ́ mélòó? Let us say by like 1 week ṣá, ó pẹ́ jù náà ní 1 week. Nínú igbó tí wọ́n wà yẹn, báwo ni wọ́n ṣe ń jẹun? It's feed them. Àbẹ́ ti kọ́lé sínú igbó ni? Kò possible. Wọ́n ní báwo ló ṣe ń jẹun? It's feed them, wọ́n feed wọn. Kí lẹ fún wọn jẹ? Kí lẹ fún wọn jẹ? Anything tó bá fẹ́ jẹ ló máa fún wọn. Bí kíni? Anything tí wọ́n bá fẹ́. Tó bá ní pé eat food náà wọ́n fẹ́, go buy it for them. Ẹ ń rà ní abẹ́ Ó ti tó àkókò tẹ̀lé ń ṣiṣẹ́ yìí. Mo ṣe bẹ̀rẹ̀ nínú ọdún yìí. Bí how many months a week? Mo ṣe bẹ̀rẹ̀, I start this job May. Iṣẹ́ wo lẹ ń ṣe tẹ́lẹ̀? I'm a full businessman, I'm an engineer. Orí ìjìnlẹ̀ àwọn mechanic. I'm concerned. Ìgbà tí mo wá padà dé, ó wá ní èèyàn kan tó ń pè ní olówó. Bọ̀bọ́ yẹn ló wá tàjọ wá pàdé tó ní election kan tó fẹ́ ṣe ní Ọ̀yọ́ State nígbà yẹn. Wọ́n wá ní the tools tó fẹ́ fi ṣe Ọ̀yọ́ State, tó fẹ́ fi ṣiṣẹ́ Ọ̀yọ́ State nígbà yẹn. Osnari àti union ló ní the tools yẹn gangan. But wọ́n á bèèrè ọ̀dọ̀ mi, mo ní mi ní something like that. Àwọn kan jẹ́ kí n pe àwọn militant kan bá lé ní. Incident yẹn ṣá, nígbà tá a máa ṣe incident yẹn, tá a máa ṣe kan yẹn, àwọn boys yẹn lọ sí Delta State, àwọn ọmọ Delta yẹn, Osnari tó ti send owó, àwọn ọmọ Delta yẹn ṣá gba owó. Àwọn Delta yẹn gba owó lọ́wọ́ ẹ̀. Ẹ̀ṣẹ̀ kúrò lábẹ́ kínní yẹn. Àwọn Delta yẹn wọ́n gba owó. Ìgbà tó máa fi pa later tó sáré tí máa tún send mọ́tò tó gbé lọ, Martins tó kún bọ̀ tó gbé lọ, wọ́n tún sun mọ́tò yẹn. Màá fẹ́ kán mi bá ṣá, adé padà wò pé ó ti ṣẹlẹ̀, kí ló wá kún gbogbo yẹn sọ pé èmi mo introduce wọn lọ. That's why go kidnap one woman. Nǹkan tó gbé mi lọ sí prison nìyẹn. Mọ incident yẹn, àwọn ọlọ́pàá dé spoon nínú ilé mi, gbogbo ẹ̀ ni wọ́n kó. Dé gbogbo cement tí mo fi ń ṣe business mi, gbogbo ẹ̀ ni wọ́n kó. He sacked my wife for the house. Lórí David nìkan because supermarket wife mi gbogbo kan yẹn pátápátá ni wọ́n kó láti to Z. Tí mo fi lọ sí prison yẹn, àwọn ọmọ mi wọ́n lọ school. Owó tí mo tún sọ fún kí wife mi pé kó tún lọ, mo tún ní kó tún lọ ta cement mi, kó tún lè kó owó yẹn, kó tún lè tún lọ fún wife mi lówó yẹn, kó tún lè fún àwọn family mi, kó jẹ́ káwọn ọmọ mi máa lọ school. Àwọn ọlọ́pàá tún lọ gba owó yẹn padà. Ìgbà tí mo dé padà, wọ́n ti kọ̀ọ̀kan sára lé mi pé mi ì lè wọlé yẹn. Lọ́yà tó ṣe bail mi, I ever give them the money, owó tó fi bail mi ò tí ì fún. I come with a poor family. Ìbàdàn ni. And welcome me back to Masha Okan. That's 2 years ago. Yes. Afẹ́kẹ́ ṣàlàyé nǹkan tẹ́ ẹ̀ fẹ́ kí ni ṣe. Ẹ bá mi lẹ́tí sọ́lẹ̀ kan ṣùgbọ́n àwọn tí a bẹ̀rẹ̀. Kí ló rúkọ ẹ̀? Iṣẹ́ kí ló ń ṣe? Èèyàn fi check kan. Èyí ń chẹ́ǹkì. Èèyàn fi máa ń béèrè nǹkan wò. Béèrè nǹkan wò ẹ̀. Báwo lẹ ṣe ń lò? Ti ṣàlàyé fún Kí lẹ ń lò? Ìyàwó tí ìdí ọgbà. ẹ̀sìn bílẹ̀ kan. You are looking out for something. If tó yẹ kí nǹkan bad bá fẹ́ ṣẹlẹ̀, èèyàn lè mọ̀. Tí
tí kan burúkú bá fẹ́ ṣẹlẹ̀ àwọn tí kan dáadáa bá fẹ́ ṣẹlẹ̀. ẹnìkan dúró sí orí ẹnìkan ní àwọn ìṣe kí ló máa ṣẹlẹ̀ bí a bá ọmọ Yorùbá ní ẹ̀gbọ́n tó lọ pé ẹni tó bá ní fánà ló máa ń kó. kí ló lè ṣẹlẹ̀ sí kí lè gbọ́dọ̀ ṣe sí bẹ́ẹ̀ bó ṣe wáyé. èèyàn gbọ́dọ̀ máa dá kọjá. ní àbá dá kọjá kí ló lè ṣẹlẹ̀. kí ni ìbọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kí ló ń ṣe iṣẹ́ kí nìyẹn ń ṣe ń bẹ̀. ìbọn tó wà ń bẹ kì í ṣe ìmọ̀ níbọn. ta ló ní. Gágà ló ní ìbọn. Gágà ta ló ń jẹ́ Gágà. òun ló wà ń bẹ. ṣé tó wà ń kára tó wọ́n ń dùn yẹn. náà tó wọ black yẹn. ṣé ẹ̀yin ni Gágà ok bó ní Gágà lóun ti rí bọn. ṣé òun ló ní. ẹ ṣe wọ́n sọ pé lára ọmọọṣẹ́ yín ni Gágà. He's my team boy. Báwo ló ṣe rí bọn kò ṣàlàyé fún mi ò yín. mọ tó ṣe níbọn òun ló ní. ṣáàyè mọ̀ pé ó ní bọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yes, I know. ok so iṣẹ́ wo mélòó lẹ ti fìbọn yẹn ṣe. normally na ìbọn iná kò tí ì ṣiṣẹ́ ju iṣẹ́ mẹ́ta lọ. ok wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ yín pé àwọn tí wọn ò bá rówó gbà kí lẹ máa ń ṣe fún wọn. we will free them ẹni àmọ́ tó bá lọ́wọ́ wọn ìyẹn máa gbà. ẹ má bínú iṣẹ́ mẹ́ta tí wọ́n sọ pé ìbọn yìí ṣe yẹn kí lẹ iṣẹ́ irú wo ló ṣe. iṣẹ́ yẹn náà la fi ṣiṣẹ́ kidnapping náà ni. báwo ló lè ṣe gbàtẹ́gbé yẹn ni àbí gbà tí wọ́n sanwó ẹ ṣàlàyé àwọn gbàtẹ́gbé. gbàtẹ́fẹ́ lọ gbé yàn ẹgbẹ́ mọ́ bínú. gbàtẹ́fẹ́ lọ gbé yàn ẹ̀yìn pa ènìyàn gbà wò. wà kí ni kọ́lọ́run jẹ́ kárí wẹ̀. mo ṣe ní Ilese. àṣeyàn léṣe o. mo lè wá yìn sí. ó ní mi ó lè ti pé ìbọn ilé yìí kò ṣiṣẹ́ inú pé kò ṣiṣẹ́ normal náà èèyàn kàn máa fi disguide. mo ṣe pé ẹ̀yìn rí ẹ̀. ṣé lóòótọ́ ni pé abìnrin yẹn máa ń gba ẹ̀jẹ̀ èèyàn ló ń lò. ẹ̀jẹ̀ kílẹ̀ pé. ẹ̀jẹ̀ èèyàn wọ́n ní ẹ̀jẹ̀ èèyàn àwọn sọ bẹ́ẹ̀ ni à ń béèrè ni. Ọlọ́run jẹ́ kó lọ jẹ yẹn. ọ̀gá ọlọ́pàá tí wọ́n mú yín sọ pé ẹ sọ pé ẹ̀jẹ̀ èèyàn ló ń lò. kọ́ lè wá tún sanwájú mi. ọ̀dà kí wàá ló ń lò ń báyìí. normally náà yẹn lè pa ẹ̀jẹ̀ díẹ̀ sí ẹlẹ́gbẹ́ díẹ̀. ẹ̀jẹ̀ ló ṣàn. ẹ̀jẹ̀ díẹ̀ kì í ṣẹ̀jẹ̀ yan ẹ bá lẹ́jẹ̀ yan ṣé lè fa wàhálà o. ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ bíi pẹ́pẹ́yẹ ẹyẹ ní nǹkan kan. bí ẹdìyẹ. ìjọ ló máa ń gba ẹ̀jẹ̀. ó máa ń pẹ́ o tó bá yẹ fẹ́ kó ṣe dá ẹ lóhùn sí. ó sì tó gbà tó sì wà lọ́wọ́ yìí. kíní yìí ó ti pẹ́ gan-an. After how many years. it's over 15 years now. ṣé the other time yẹn náà ó ń lò ó gbà yẹn. mi ìlú bí gbogbo gbà yẹn kò sí lọ́wọ́ mi ilé ló wà. ẹ ní ẹ máa ń béèrè ni pé ẹ máa fi ń béèrè nǹkan ṣé ẹ ò lò mọ́ ni kó tó di pé wọ́n mú yín because pẹ́pẹ́ yẹn ṣì ń lò ní kò yẹ kán rí yín mú náà. wọ́n mú mi ní sport. ok. later ló mú mi. kí ló tí abìnrin ẹ̀rí ló ń gbà tí wọ́n mú. èmi ò béèrè ìgbà tẹ́ mọ̀ pé ẹ̀wọ̀n pẹ́ tó bá yaṣọ ni ara máa ń fu ìgbà tí mo rò pé mi ò ṣe anything. lẹ́yìn tẹ́ ti jíyàn gbé fún lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́lẹ́ṣẹ́ ní ti. nígbà tẹ́ ní tí wọn. kí ni àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àtàwọn méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn yìí. àwọn táwọn yẹn mọ̀ jẹ́ náà lówó kó bá wọn. lọ́nà wo. wọ́n ra mọ́tò lè ní. ok mọ́tò ta ni wọ́n rà. mọ́tò àwọn ìtàgbé náà rà. tẹ jí gbé àbí. ok yẹ ṣàlàyé díẹ̀ ta ló nítọ̀hún tẹ jí gbé bọ́lẹ̀ ti jí gbé irú mọ́tò wo ni. ewu yẹn sí àgbé èèyàn kan wọn ò rí kan mú wọn ò rí nǹkan mú mọ mọ́tò white kan wà kidnap one woman yẹn wọn la ta mọ́tò wọn fún. ṣé woman tí ọ̀rẹ́ yín sọ pé ká wá bá àwọn kidnap níjọ́ no kì í ṣe yẹn ìyẹn ò lo mọ́tò bá àgbà mọ́tò lọ́wọ́ yẹn eléyìí obìnrin ni ọjà láti area òkè ajé ni níjẹ̀bú. mọ́tò yẹn tá a wá gbà lọ́wọ́ àwọn èèyàn. ṣé tí màá wọ́n lè tẹ́lẹ̀ nàbí báwo lè ṣe pàdé. prison náà ti introduce wọn sí mi. níbo. prison. nígbà tẹ wà lọ́hùn. ok ṣé àwọn lè ti lọ prison rí ni. ọ̀hún mi yẹn pàdé wọn prison láti prison náà ti fún mi ní nọ́mbà. ok pọ́ máa ń ra wọ́n lè ra irú nǹkan bẹ́ẹ̀ yẹn àbí. so that is pé wọ́n ṣe ń ra ọjà olè gan. mi ì mọ̀ ń pa yẹn o gbé lè tèmi tà fún wọn èmi sọ. wọ́n ní normally lè máa tí wọ́n jà because wọ́n fún mi ní owó yẹn pé 1.8 million naira ni wọ́n kó fún mi náà wọ́n ti fún mi ní 2. wọ́n ní 5 million làwọn rà náà sọ. 5 million náà máa rà mọ́ wọn tí sanwó yẹn pé fún mi. èèlò kúkú pé. because owó yẹn gangan ló bàjẹ́ máa ti wọn.
2.3 náà yẹn fún mi. ok kí lórúkọ mọ́tò yẹn Toyota Highlander kí ni model white 2010 ok ó 10. àwọn boys mẹ́ta tó wà níbi ọwọ́ ẹ̀gbẹ́ yìí iṣẹ́ wo làwọn máa ń ṣe nínú tíìmù yín àti wípé báwo lọ̀rọ̀ ìbọn ṣe jẹ́ òkè ó dà pé bàbá ẹ̀ ti ṣàlàyé tẹ́lẹ̀ kó lòun kílíkì ẹnìkan tó lọ́ra bọ́n àkóbàdà bá ọlọ́mọ ajá àmì ẹlẹ́dàá ṣẹ́rí ọmọ tí ó wà níbàyẹ̀ ọmọ yìí kí lórúkọ ẹ̀ no Abe I don't know the name. ṣé tó wà Ankara yẹn tó wà Ankara tó wọ soft ok ẹnu ẹ̀ ló kọ́ ẹni ìyá mi àbí lọ́nà ẹni ẹ̀fẹ́ kó bá he's not a part of the group. Do you ever know anything about this thing? ẹnu ẹ̀ ló kàn fẹ́ kó bá pẹ̀lú inside this thing. lọ́nà wo lẹ́nu ẹ fi fẹ́ kó bá. because first thing kò sí nínú nǹkan tá à ń sọ yìí. ok ẹnu ọ̀rọ̀ lásán bí a máa jẹ mí ìmọ̀ ló padà sí wọn nígbà but the rest people is my thing. ó yẹ jẹ́ ká wo dáadáa ẹ ní ẹnu ẹ̀ ló kó bá kí ìyá má jẹ mí kí ni nǹkan tó sọ gan ní pàtó lálàkọ̀kọ́ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣùgbọ́n oúnjẹ lọ fún yàn oúnjẹ tí ó gbé lọ fún wọn yẹn kì í ṣe inú ogbó kì í ṣe níbi kidnapping yẹn ló ti gbóúnjẹ lọ fún wọn ok ó kàn lè máa sọ játijàti I'm a professional of this thing téèyàn bá gbéyàn sínú igbó èmi tí mo jẹ́ ọ̀gá títí tán bá fẹ́ parí iṣẹ́ yẹn mi ò ní fojú rí báyìí ọ̀hún tí tán bá parí ẹ̀ tán bá fẹ́ gbé jáde kó lẹ̀ mo wá ń wo how manage pé tí wọ́n bá sọ fún mi pé o gbóúnjẹ lọ fún wọn pé orí ẹni yẹn ó jókòó because if tó bá fẹ́ lọ gbóúnjẹ yẹn gan lọ you climb the bush téèyàn máa bẹ̀rẹ̀ wọnú igbó yẹn ni kì í ṣe pé èèyàn lè wọnú igbó tó máa kàn rí pé èèyàn ń bọ̀ èèyàn ń bọ̀ kò possible nǹkan yẹn surprise nígbà láyé sẹ́ẹ̀ the second person wá sọ pé ibi táwọn ti lọ ń ṣe ẹja táwọn ti lọ ń pa ẹja nínú odò òun ni that's about home kí n má lọ far jù because. bọ ìkan lára àwọn boys ń sọ wípé òun invite yín pé ká bá òun kidnap ẹnìkan pẹ́ ẹ̀dẹ̀gbà 7 million lọ́wọ́ onítọ̀hún ẹ fóun 700,000 báwo nìyẹn náà ṣe jẹ́ òun ni máa tó ń lọ́wọ́ tó wà Ankara tó wọ́n ń dùn yẹn tó gbé apá tó gbé. èyí tí wọ́n ní ó kọ́kọ́ kidnap journalist kan lọ́dún tó kọjá àbí. bẹ́ẹ̀ nígbà tí mo jáde kúrò prison ìgbà yẹn lèèyàn fáwọn tó dìzẹ fún mi ìgbà tí màá fi dé mo ti pé ọwọ́ tí ń dùn nínú òun lè ṣiṣẹ́ mọ́ mo wá ní òkè tó bá ríṣẹ́ ó pè wọ́n. so bí ẹ̀yin méjèèjì ṣe mọ́ra nìyẹn iṣẹ́ ẹ̀tẹ́ bá ṣe yẹn ó ní 7 million lẹ́gbàá ẹ fún 700k ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ló ti sọ ẹ obìnrin tí ẹ gbé yẹn ń kọ́ bo nìyẹn wà bá iṣẹ́ release ẹ̀ later. àwọn òfin àjẹ téèyàn bá gbé because of this two things because kò sí kan tó wà láàyè tó dé expiring date ọjọ́ kan ní tó lé ọjọ́ kan ní tó lórí. ó yá kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Azeez Abọ́lájí Alese. ẹ̀kọ́ wo lẹ fẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn yín báyìí. ẹ̀kọ́ tèmi fẹ́ kọ́ àwọn èèyàn ìwọ tó bá ń ṣe bad tó bá jáwọ́ dandan náà máa mú ẹjọ́ kan já. I advise many of people tí wọ́n ti mú ọ̀rọ̀ oníkùwàrà kan jáwọ́ pọ̀ nínú kan. èló lẹ fún agbẹjọ́rò yín nínú owó tí ẹ rí. olórí burúkú wọn náà lọ kó bá náà dá gbogbo wà láì náà sílẹ̀. mi ì tí jẹ $1 nínú gbogbo tá à ń wí yìí. $1 ń bọ̀ mi ì tí jẹ $1 tí mi ì tí jẹ $1 lórí ẹ̀ $1 láti gbà mo ti ń ṣiṣẹ́ yìí náà. ṣé mi làwọn yẹn wá wà kí lè á fi wọ́n ṣe. lọ́ọ̀yà tí mo gbà ló gba gbogbo ẹ̀ 10.7 million mo ti kó fún. ẹ ti kó fún lọ́ọ̀yà láti ṣe kí ni. láti bá mi ṣe kéèsì èyí tó bíìlì mi ni 11 million mi ì tí jẹ $1 kì í ṣe pé ṣe mo kọ́lé kan láti ṣe ẹjọ́ pé wọ́n mú yín. bẹ́ẹ̀ ni kì í ṣe léyìí not this one o òun náà ti kọ́ fi release mi ló kọ́ bá mi ṣe motion bail kéèsì yẹn ti wá wọ high court báyìí láti fi ṣe ẹjọ́ mi ì tí jẹ $1 láti gbà pé aṣọ tí mo ń wọ̀ yẹn àwọn aṣọ tí mo ti ń lé tẹ̀tẹ̀lẹ̀ ni kì í ṣe pé mo ti ra aṣọ kan láti gbà tí mo ti dé láti prison padà kò sí kan tó ṣe mí nígbà tí bẹ́ẹ̀ bíi ilé yìí báyìí tọ́jà ti kọ̀ọ̀kan sára lé mi mi ì jẹ́ níkan ẹ̀mí mọ́ mi ò níkan ẹ̀mí mọ́ lọ́yà gbogbo náà tí mo ti kọ́ gbà tẹ́tẹ́lẹ́ gbà fún àwọn ti kọ́ fún mi jẹun gbogbo gbèsè ti pọ̀ ńlẹ̀ mi ì tí ní $1 láti gbà tí mo ti dé pé mo gíná lọ́yà náà ló gba gbogbo owó yẹn náà ní ọwọ́ mi yàtọ̀ sí mọ́tò kan tí mo rà mi ì níkan mi ní ìjọba ọlọ́ọ̀ ṣe àwọn ọlọ́pàá délé mi. lákòótán iṣẹ́ mélòó lẹ ti ṣe kàfírà káàdì ẹ̀ lẹ̀. we do the 5 job. àti ṣe márùn-ún. ṣé ìdánilójú dẹ̀ pa àwọn márààrún kò sí lè tẹ gbẹ̀mí lẹ́nu wọn nínú ẹ̀. ọlọ́run ò ní jẹ́ gbogbo wọn ti wá sí ìwà ẹ̀.
wọ́n máa gbogbo wọn you have pity for me. bó ni ìyàwó àtàwọn ọmọ yín wà. ẹni tó yọ ọdún lébà yẹn sí ni o. wọn ò dá sí yín mọ́ àwọn ẹbí ńkọ́. ẹbí kẹ ẹbí tí mo ti bà lórúkọ jẹ́ ló fẹ́ tá sí. ọmọ olúwo gan níbo lọ́wọ́ ẹbí ọmọ àgọ́wòye ni mo. àgọ́wòye. ṣé gbogbo àwọn colleagues yín lẹ́jọ́ wà bí àbí ó tún ṣì ní nǹkan tí wọ́n tọ́wọ́ tí bà. ẹni tí ó ṣì kù iṣẹ́ kan ló bá wa ṣe bí iṣẹ́ méjì ló bá wa ṣe ṣùgbọ́n mo mọ̀ pé tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kọ̀ọ̀kan báyìí ló tọ́ máa ṣe mú kí lè bá ti jáwọ́ nínú iṣẹ́ yìí wọ́n máa ṣe mú that's the thing I know for that. kí lorúkọ ẹ̀. Ifeanyi kini. I don't know the name. Ifeanyi. báwo ló ṣe rí ọmọ olúbo ni. ọmọ olúwo ni. Imo State.